mo ti rí gbogbo kọ́mẹ́ǹtì wa lórí post tí mo send, mo dẹ̀ mọ̀ pé the lady in question, or let me say the woman in question náà, a ti rí gbogbo àwọn nǹkan táwọn èèyàn sọ. But mo rí àwọn kọ́mẹ́ǹtì kan táwọn èèyàn ní what do I mean by protective factor. Then ìgbà tí mo sọ pé ìgbà míì pé ó lè jẹ́ pé ìta ni protective factor ilé ńgbà míì, wípé kí ni nǹkan tèmi mean, all those things, you see. Àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé ó máa ń wà complicated, tẹ́ pé àlàyé rẹ̀ gan ó máa bring about, wọ́n ní ọ̀rọ̀ ló mọ́ mọ́rọ̀ wá, ṣóyé wa bẹ́yẹn. Case study tí mò ń sọ, èyí tí wọ́n ní ó lọ rè gbá lady kan létí ní mall, pé ọkọ rẹ̀ wá ní tí ò bá ti apologize sí lady yẹn, that will be the condition for their union. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èèyàn ọmọbìnrin tó lọ rè rí, tó lọ rè gbá létí, kí ni ó fún ẹ ní assurance wípé side chick ọkọ rẹ̀ gan ni ọmọbìnrin yẹn in the first place? Because ẹni tó hàn àtọkọ ẹ̀ jọ ń lọ, she could be a friend, she could be a colleague at work, she could even be a senior to your husband. So kí ni wọ́n ṣe rò pé side chick ọkọ rẹ ni? Then fún àwọn tó ń béèrè pé kí ni mo mean by protective factor, ṣe rí ọ̀pọ̀lọpọ̀ tó mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé ró ìta ló wà. Torí ẹ̀ ní àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe wípé you just let it be, tàbí kó o bá jẹ́yàn tó lè gbàdúrà mọ́ gbàdúrà, ṣùgbọ́n wípé kó o feel pé bóyá nígbà tó ti wà níbì kan you are the number one. Ọkùnrin tí ó ní obìnrin nílé tó tún ní obìnrin síta, òun nìkan ló lè sọ position tí jíjì obìnrin yẹn wà nínú ayé rẹ̀. Ọkùnrin tí ò bá lójú míì níta tó ṣe pójú kan làdá rẹ̀ ní, ẹ lè rákọ ṣe sí àwọn yẹn, ẹ dẹ̀ lè rí ayé wọn tètè predict. Bẹ́ẹ̀ ọkùnrin tó ní obìnrin tó ju ẹyọ kan lọ nínú life ẹ̀, ni wọ́n bá lẹ́lẹ́ predict ẹ̀ mọ́. Ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n tó wà nínú ilé gan, position tó feel pé ó wà kọ́ ló wà. So nísìn tó bá jẹ́ wípé lady tó lọ rè gbá létí nísìn tí ò bá ní position nínú life ọkùnrin yẹn ni, ọkùnrin yẹn ò ní sọ wípé tó bá bẹ̀ òun ò ní continue pẹ̀lú rẹ̀. Ẹni tó lọ rè gbá létí tó bá fìdí jálẹ̀ tó kú ńkọ́, ṣòro wípé federal government máa pàtẹ́wọ́ fún ẹ. Èmi ò mọ̀ ń tẹ́ mọ́ kàn dára yín láàmú sí, a ti máa ń sọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́. Oore ọ̀fẹ́ ló lè mú kí ọkùnrin kó jókòó ti obìnrin kan pẹ́ for a long period of years. Èmi dẹ̀ máa ń sọ torí gbogbo àwọn category àwọn people yìí, ìyàwó o, side chick o, widow o, single mother o, celibate o, single o, even tó fi dórí àwọn prostitute, a lọ máa ń ṣe outreach, a lọ máa ń preach fún wọn brothel. Kò fẹ́ẹ̀ sí caliber each of them táwa ò close mọ́ tó fi kanra àwọn ọkùnrin. Tí mo sì máa ń sọ fún ẹ̀yin obìnrin, especially ẹ̀yin tẹ̀ wá nínú ilé, ni pé ẹ máa kíyèsára, because ẹni tó ń dó tẹ́pọ̀bò tó ń dó ju ẹyọ kan lọ, o mọ category tí òbò tiẹ̀ tò sí nínú òbò tí ọkùnrin ń dó. Nígbà míì àìkí ń rí òbòdó nílé tí àwọn ọkùnrin fi lọ ń dóbò níta yẹn, ni ló mú kí ọ̀pọ̀lọpọ̀ nù wọn kó ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. Tí mo mean by protective factor ni pé tí ọkùnrin ò bá rí òbòdó nílé tí ò dẹ̀ rí òbòdó níta, ní most of the time ó ti máa gbá obìnrin tó wà nínú ilé yẹn dànù. Because the same set of ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ fẹ́ rí ọkọ yín pẹ̀lú girlfriend, ẹ̀yin náà lẹ̀ ní gbogbo yín lẹ̀ ọdún kan ọdún méjì tọkùnrin ò ní rí òbòdó nínú ilé. Ni mo ṣe máa ń fún ti àwọn side chick náà fún wọn wípé ìwọ tó lọ ń fira ẹsẹ̀ side chick ẹnìkan, ẹni tó kápá kanga tó lòun ní Mrs XYZ, obligation tó yẹ kó fulfill tí ò fulfill, tí wọ́n lọ ń fún ọkọ rẹ̀ níta, òun ló ṣe fún un láyọ̀yọ̀ tó fi ní òun jẹ́ Mrs. Instead tọkùnrin fi máa make use of you tó bá jẹ́ side chick, kúkú sọ pé kó fẹ́ ẹ, kò síbi tán ti ní kọkùnrin mọ́ fẹ́ ìyàwó méjì. Àwọn pásítọ̀ nìkan ni Bíbélì sọ wípé kan jẹ́ ọkọ aya kan. So má jẹ́ kẹ́nibọ́dì máa bóbò ẹ pé òun ò lè fẹ́ ẹ, bẹ̀ òbò òun gbé sílẹ̀, time òun gbé sílẹ̀, tó bá tíyàwó ẹ̀ bá ní lára tó búyà láyà ẹ̀ ńlé tó fi gígbá lórí, ọ̀dọ̀ ẹni ó ti wá remove stress kúrò lára. Ìwọ ló máa dáná fún, ìwọ ló máa ṣe gbogbo obligation tó yẹ kí ìyàwó lè ṣe tí ò ṣe, tí wọ́n ń ṣe yẹn, òun ló fi ń kíìpù ìyàwó lé yẹn. Torí ẹ̀ nínú ṣe máa ń bí àwọn ọkùnrin tẹ́ bá ń bá side chick wọn jà, because ó ti mọ̀ wípé ìwọ tó pera ẹ níyàwó òun gan, reason tó fi ń jẹ́ ìyàwó òun torí wípé òun rí ọmọbìnrin yìí, òun rí fẹ́, òun rí dó, níwọ gan ṣe remain níyàwó. Àmọ́ ọkùnrin tó bá ti hypertension, tó bá ti kú dànù. Side chick, èmi ò sọ pé side chick mi ṣe pé mo recommend ẹ fún yín o, torí ẹ̀yin side chick ọlọ́mọdé ẹ̀gọ́ ni, you are just wasting your life. Bó lọ́bọ́ sórí tí náà kí o ṣe, ó gbẹ̀yàn kan sílé, ẹni yẹn ò wúlò fún, ṣé wọ́n tí gbogbo tó yẹ kẹ́ni yẹn máa ṣe tí wọ́n ò ṣe, tí wọ́n wá lọ ń ṣe lọ́fẹ̀ẹ́ yẹn, you are wasting your life.
because at the end of the day àwọn side chick yẹn náà máa ń padà ń lose gbogbo nǹkan ìfọkànbalẹ̀ àlàáfíà àpọ́nlé tó yẹ kọkùnrin rí nílé tí ò rí nílé ó lè sọ̀dọ̀ side chick yẹn ló ti ń rí ti torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ìyàwó bá lọ embarrass side chick ọkọ máa bá ìyàwó jà ní because nínú heart of heart ọkọ mọ̀ pé tó fi dúró sínú ilé òun gan torí ọ̀dọ̀ ọmọ yìí ló wà torí ẹ̀ ní àwọn ọ̀rọ̀ side chick kì í fi bẹ́ẹ̀ fi gbogbo ara ṣe é dá sí ìtò mú ọ̀pọ̀lọpọ̀ lérò ìta ló wà tó tẹ́ bá ti dábàrú tìta yẹn tẹ́ bá wà sùsọ́kùnrin nísìn pé kó mọ́ ní girlfriend o kó remain faithful to his wife o nígbà táwọn míì inú wọn bá kó ọ̀rọ̀ kalẹ̀ ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé gan ni ò bá ti di opó lọ́kùnrin ò bá ti kúkú òjijì tó bá ń ṣe àwọn tẹ́ ń pè ní side chick yìí èmi dẹ̀ ń sọ fún yín pé title téèyàn ń bíà gangan kọ́ ni kókó it is not all about title tó ń jẹ́ or your title you bear the person that is bearing another title might even have the privilege or the opportunity or let me say the value that you are bearing the title you think is better is getting. It is the person that the man gives his commitment and time to. That is the person that owns the man. Benny, when you are a king, the king comes with responsibilities, not with ordinary crown alone. You understand me? But when you are a king and somebody is getting the privileges that you're supposed to get as a king, is as good as wastage. Yoruba people will say that àkúkú ìjòyè ó sàn jẹ́nu mi ò kálù. Ẹlòmíì wà tó ṣe wípé ó kàn bí a title wife ni the privilege the opportunity gbogbo àwọn nǹkan mùdùnṣùmùṣùmù tó come with being a wife is given to somebody else who is bearing side chick. That is the reason tí gbogbo orú àwọn ọ̀rọ̀ yẹn ṣe máa ń wà complicated torí ọkùnrin tó ní girlfriend ohun tó gbá létí àbí obìnrin tó gbá létí tó rántí a lè fi gbogbo ẹnu sọ gan ní ìsìn bóyá girlfriend ẹ̀ gan ni a lè fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀ tó sọ pé ẹni tó gbá létí ìní kó lọ rèé bẹ̀ tó bá fẹ́ kí ìgbéyàwó òun continue pẹ̀lú tiẹ̀ ó ti rí wípé ẹni yẹn ò kí ń ṣe non-entity so borí gbogbo ẹ̀yin tẹ́ máa ń feel pé bóyá torí àwọn raw materials tọkọ yín kó kiri yẹn non-entity ni wọ́n most of the time not even at times most of the 80% of the time àwọn tí ọkọ yín dó ń ta yẹn náà keep ẹ̀yin gan sínú ilé ẹ bá fèsì reality tẹ́lẹ̀ kẹ́ fèsì ẹ̀ sìn protective factor nù lẹ́mí ìta ló wà torí ẹ̀ ní ṣe máa ń wà so difficult láti settle àwọn ọ̀rọ̀ pé ó ní girlfriend ó ní side chick ó lè jẹ́ girlfriend yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí mí inú wọn ti gbóbò lẹ̀ nísìn ó ti jọ ọdún 2-3 lọ tí yóò mọ jágbe mọ́kọ tí yóò mọ sọ̀rọ̀ sọ́kọ tí yóò mọ insult ẹ̀ tí yóò mọ embarrass ẹ̀ ṣé ẹ ti wá mọ̀ pé tẹ́ bá já girlfriend yẹn kúrò lẹ́yìn ọkọ ìgbéyàwó yẹn náà túká kí lẹ wá fẹ́ ṣe mo ṣe ní some things are better left alone kẹ́ẹ̀dẹ̀ mọ́ gbàdúrà kọ́lọ́n jẹ́ kí wọ́n lè ṣe àtúnṣe rẹ̀ so fún àwọn tí wọ́n ń béèrè wípé kí ni tẹ́kì tèmi bẹ̀ ni wípé nǹkan tó mú ilé mi ìdúró ìta ló wà tó bá dẹ̀ ti lọ bá ń tó mú wọ gan dúró sínú ilé jẹ́ níta you too you will be in trouble I'm telling you ìní mo ṣe sọ wípé fún ọkùnrin yẹn láti sọ pé ọmọ tó gbá létí ìtọ́ ọ̀bá bẹ̀yìn ní continue pẹ̀lú rẹ̀ mọ́ ó níbi kan tọ́mọ yẹn wà nínú ẹ̀mí ọkùnrin yẹn ìyẹn fún angle títí èyí tó lọ rè gbáyàn létí then ìwọ náà ti ń gbá létí ṣe rí ẹ̀yin side chick ọlọ́mọdé ẹ̀sìn àṣedànù wọ́n á mọ gbáyín létí kiri ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ lé ni ṣé bínú shopping mall ló ti lọ gbáyàn létí má wọ̀rí wò ó gbangba láàrin market square ló ti àgbẹ̀ ẹ létí torí mi ò mọ tán fi ń ṣe side chick sí kí láǹfààní ojú tó ṣe kàǹtà tí ò rí náà kí láǹfààní òbò tẹ́ ń gbélẹ̀ wọ́n kàn ń lò yín ṣeré èló lọkùnrin fẹ́ fún ẹ tí wọ́n gùn lè ṣiṣẹ́ rí money is unisex so gbàgbé pápẹ́ tó bá wá tó dó ẹ á fún ẹ lówó sọ fún kó fẹ́ ẹ gbàgbé owó tó ń fún ẹ ọkùnrin mi lè fún ẹ ní millions tí ò ní fìlì ẹ lára some people are that wealthy they are rich so instead tó fi máa waste life ẹ tell him to fẹ́ ẹ tí ò bá dẹ̀ lè fẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n tún ní wọn máa rọ̀ ọ̀bẹ sójú yín pé àwọn níyàwó àwọn ìgbà tó bá mọ̀ pé ìyàwó òun gold ló bo ẹ̀ kí ló wọ́ bò mí síta fún ìgbà tó mọ̀ pé oníyàwó then why do you come and have girlfriend why do you come and have side chick wọ́n á máa fi yín yílẹ̀ wọ́n á máa fi yín nulẹ̀ wọ́n á máa fi ìyàwó wọn wọ́n á máa fi rọ́ọ̀bù ojú yín wọ́n á máa fi la yín lójú ẹ̀dẹ̀ tún máa jòkó tí wọ́n ṣì máa gbóbò lẹ̀ ṣì máa dó wọn tó o bá ti rí married person tó ti níyàwó ńlé tó lóun fẹ́ wá máa dó ẹ sọ fún kó fẹ́ ẹ ná ẹ má chipin ara yín mọ́ as side chick tó bá dẹ̀ mọ̀ pẹ́rù ìyàwó òun bá òun ò lè fẹ́ ìyàwó mi ilé ìyàwó òun personal wàhálà tiẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ correction tó yẹ kí àwọn ìyàwó ilé ó ṣe tí wọn ò ṣe tí àwọn ọkọ yẹn ń rí ní ọ̀dọ̀ yín níta òun ló keep ọ̀pọ̀lọpọ̀ ìyàwó gan sínú ilé ni mo ṣe máa ń sọ pé in tó mú ọ̀pọ̀lọpọ̀ lérò ìta ló wà kì í ṣe gbogbo ìjà làwọn adarí ẹ̀sìn lè rí parí
kì í ṣe gbogbo ìjà because most of the time nǹkan tó ń fàjà gan tẹ́ ẹ bá lẹ́ fẹ́ parí ẹ̀ ìjà àwọn méjì tẹ́lẹ̀ fẹ́ tún àárín wọn ṣe gan skata torí tó hold ọkùnrin míì pẹ̀lú obìnrin tó wà nílé àwọn tó wà ń ta yẹn ni mo tún sọ wípé àwọn ọ̀rọ̀ tó deep ń ló pọ̀ jù torí ẹ̀ máa kàn rọra wá tọ́pìkì kan tó jẹ́ general topic máa kàn wá sọ mí ní treat àwọn cases ńláńlá torí mo mọ̀ wípé tí àwọn ọkùnrin bá ti rí wípé ẹ ti ń ṣe nǹkan kan tó máa damage side chick relationship àwọn pẹ̀lú side chick wọ́n mọ̀ bínú ni torí wọ́n ti mọ̀ pé inú ilé yẹn ò ṣúọ̀ òbó ilé ò ṣúọ̀ tọkùnrin ò bá róbòdó ńlé tí ò dẹ̀ tún róbòdó ń ta á tètè mọ́ bá ṣe fi wọ̀rọ̀ kan fi ṣàdá bẹ̀ ìwọ tó wà níta tó ń gbóbo ẹlẹ́ẹ̀lẹ́ fún lọ́fẹ̀ẹ́ lófò torí mi ò ríye tọkùnrin fẹ́ fún ẹ mi ìmọ̀ price tag tó fẹ́ gbé sí ara ẹ tó fẹ́ tó ara ẹ tó gbélẹ̀ yẹn tó wá ń gbóbo ọ̀fẹ́ fún ta ẹni tó dẹ̀ lóun fẹ́ ikú ni ó yà wọn òbó rẹ̀ nìkan lòun òdò tí kò fi yà wọn yẹn ìyẹn ó pòbò mọ́ fún un sórí pálọ̀ mọ́jì ogọ̀ báyìí ní ìsìn tó bá ti mọ̀ wípé side chick ni ẹ́ ìmí inú yín ti bímọ pamọ́ ẹ̀ ń ṣera yín ni ẹ tètè lọ gbéra yín síta gbangba kí gbogbo èèyàn mọ̀ pé ní kò kí ń ṣoníyàwó kan bẹ́ẹ̀ ni it doesn't matter wípé gbogbo èèyàn mélòó ló lọ rè fẹ́lẹ́ gálẹ̀ ìwọ tó bá jẹ́ ọkùnrin tí ó bò tó ń dó bá ti ju ẹyọ kan lọ you are a polygamist torí tó bá fẹ́ yàwó náà tó ọ̀dọ̀ gbẹ̀yìn náà ni and as much as that òun ló chípìn rẹ̀ tó gbà fún ẹ kó máa dóhùn láì jẹ́ pé ó fẹ́hùn bí as much as tó bá dé àwọn tó ń fi okó sí òbò wọn ju ẹyọ kan lọ you are a polygamist kẹ́ẹ̀yẹ tanra yín mọ́ so ìwọ tó dẹ̀ ìwọ tó ní tó bá lọ bẹ ẹni tó gbá létí ò ní wọnú ilé tó bá fẹ́ràn rẹ̀ tètè lọ rè bẹ ẹni hùn not on the ground of pé bóyá n tó ṣe dáa but on the ground of pé you slapping your fellow human being gan is even a thing to the general assault ni assault náà ń pè ó assault tiẹ̀ ni ṣóyè wa bẹ́ẹ̀ yẹn then ìwọ side chick náà mo ti mú tiẹ̀ fún ọ you are wasting yourself then ìwọ ọkọ tó bá ti mọ̀ wípé side chick tó ń tẹ̀lé o ò ní fẹ́ má wà too much involved nínú life ẹ̀ mo ti sọ̀rọ̀ yìí rí don't be too involved in the life of obìnrin tó mọ̀ pé ò ní fẹ́ because ẹ̀yin ọkùnrin fẹ́ obìnrin dẹ̀ fẹ́ kẹ́lòmíì fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ń àwọn side chick yìí ìmíì ti gbé gbogbo ẹ̀mí lé ọkùnrin yẹn pé òun á lóyún fún un tó ń bá ti kẹ́ oyún mọ́ lọ́wọ́ á fẹ́ òun ló jẹ́ kí single mother pọ̀ ní society má jẹ́ kí anybody lò ẹ́ tó o bá mọ̀ wípé o ti bímọ o dẹ̀ fẹ́ fọ́kọ míì tó mọ̀ pé o lè dúró o fẹ́ fọ́kọ míì jẹ́ kí ẹni yẹn fẹ́ correctly tó bá dẹ̀ mọ̀ wípé o ò fẹ́ lọ́kọ o fẹ́ dúró o fẹ́ sacrifice fáwọn ọmọ ẹ tètè dúró rẹ dẹ́ mo rí téèyàn kan sọ pé àwọn tí wọ́n jẹ́ single mother pé tí a ní kí wọ́n mọ̀ wulẹ̀ má rì mọ́ kí wọ́n mọ̀ tọ́jú ọmọ wọn pé ṣe báwa náà là ń sọ̀rọ̀ okó àtòbò ọ̀rọ̀ okó àtòbò tá à ń sọ ẹ rí i pé mo máa ń yan àwọn tán ti gbéyàwó ló wà fún so tí n bá sọ̀rọ̀ okó àtòbò fún àwọn tán lọ́kọ ńlé àti fún àwọn tán níyàwó ńlé òun la máa ń sọ gbogbo àwọn àǹfààní tí ń bẹ níbẹ̀ and so on and so forth ìwọ tó o bá lọ́kọ ńlé tó o bá gbọ́ torí pé o gbọ́ àǹfààní dídó ọlọ́rẹ́ ń dó kó lẹ́gà òun dó bò lẹ́gà that's your own personal business torí tó o bá gbọ́rọ̀ lórí pẹpẹ gan wàá sí ìbú ẹni tó bá wúlò fún bẹ́ẹ̀ lọ́wọ́ mú so ó ń gbòòsì tí mú tó ẹ pé tán tí wọ́n ti fẹ́ ra wọn lé ló mú lọ rè mú lò tó lọ́kọ ńlé sọmọ pé tójú ẹ bá rí ń bẹ ọ fara mọ́ dẹ́ ìwọ ọkùnrin náà tó lọ́ ń dóòbò ọlọ́run ní jí o sí òbòdó orí social media yìí náà la wà tá a rí bọ̀dá kan tí àǹtí yẹn ní ọlá wípé àwọn JSS òun ló fà á tí ìyẹn tó fi fẹ́ jáhùn lẹ̀ tí ò fi fẹ́ wọn mọ́ tẹ bá study video yẹn látòkèdélẹ̀ ẹ rí i pé bọ̀dá àǹtí ra mú kẹ́ ó ti rà iná pẹ̀lú gbogbo tẹ bá study video yẹn critically so òbò tó fi pé kó jídó kó sá lọ ńjọ tó bá máa dóbò délé dálé mọ́ báyìí tí ẹ bọ́ ọnu so òbò tó bá ti mọ̀ pé ò ní good plan fún má wulẹ̀ tanra ẹ dẹ́yìn ìyàwó lé ọ̀pọ̀lọpọ̀ yín tó so lé yín rò ìta ló wà gbogbo akọtẹ́ ń ṣe tẹ́ ní mrs ní mọ̀ gan bóyá n tó mú yín bí a mrs yẹn is outside because fún ọkọ láti sọ pé ọmọ tó gbá létí tó bá lọ rè bẹ̀ it is over this marriage is over ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé kẹ́hìn ló padà múlẹ̀ ń ronú ìfọ̀kànbalẹ̀ òbò àlàáfíà àpọ́nlé gbogbo àwọn nǹkan tọkùnrin ń fẹ́ yẹn kò dídì rí lọ́dọ̀ obìnrin tilé yẹn ó dẹ̀ ti mọ̀ pé ọmọ tó gbá létí náà kò ní fẹ́hùn kò ní gbà fóun mọ́ ó dẹ̀ ti rí pé bí ó ṣe nígbà fóun mọ́ ó ti dòfó lé òfò àlejò fóun so automatically tó o bá lọ bẹ gẹ́ yẹn kò sí relationship pẹ̀lú àwọn ọmọ that is the explanation for that scenario so ni mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ tó mú lérò ìta ló wà tẹ́ ẹ bá lẹ́ fẹ́ ṣe correction ta ẹ fẹ́ ṣe restitution ẹ fẹ́ ṣe repentance fún pé kó dà tàwọn ìtálẹ̀ ilé tí ń bọ̀ wá yẹn náà kò sí òpù rere fún bẹ́ẹ̀ tóró ti mọ̀ wípé n tó léun lọ ta
tóun fi bọ́ síta tóun bá tún padà wálé kíní wọn ó tún léun padà síta lẹ́lẹ́ẹ̀kejì torí ẹ̀ ní gbogbo oríwọ̀n kéèsì ń ṣe wà kìrìsíkà ni mo ṣe sọ fún yín pé fún ẹ̀yin side chick gbogbo ẹni tí bá ti ń dó ẹ sọ fún kó fẹ́ ẹ tí ò bá lè fẹ́ sọ pé ó máa lọ because by the time you just close your eyes and open it you realize that you are 54 years old sì ní mọ̀ ó dẹ̀ máa kó guiding ó máa guide ẹni ó máa guide ẹ lọ́tún lọ́sì kò ní fẹ́ kẹ́lòmíì dó anytime tó ń dó ẹ lọ́wọ́ yẹn tí wàá fi over age ò ní mọ̀ tó ò fi ní lè ṣe nǹkan oṣù mọ́ then ìwọ ìyàwó náà kọ́ ọmọ ní sùúrù tó ṣe rí láìfù yìí ọlọ́run make it easy fún wa kò sí lifestyle téèyàn fẹ́ gbé tí ò ní prince and coins tí àbí báwo làwọn òyìnbó ṣe ń sọ tó o bá mọ̀ pé ò fẹ́ rí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ gbogbo side chick thing kìíní kan thing ò fẹ́ ṣí àwọn kókó tán fi ń dùn ẹ ò fẹ́ kán fi dúró lómi máa ṣe celibate má wulẹ̀ lọ́kọ dòkó ẹ ṣùgbọ́n pé kó kúrò nílé àwọn bàbá rẹ kó ló fẹ́ lọ rèé lọ́kọ kó wá fi ìpọ́kùnrin ò ní dóbò mi ò lè guarantee ẹ I can't guarantee you torí gbogbo àwọn tó ń sọ fún pọ́pọ̀ kan lẹ́ẹ̀dọ̀ tí kò fi yà yín ga àwọn gan níyàwó wọ́n fẹ́ yàwó pamọ́ ní gbogbo àwọn adarí ẹ̀sìn tó ń múrọ́ ńlẹ̀ fún yín tó o bá ti mọ̀ pé òfẹ́ kan dó ẹlòmíì lẹ́yìn ẹ jòkó sílé bàbá ẹ tó bá ti lè gbé jẹ́ntú so ẹ kúrò lé bàbá ẹ lọlé ọkọ tètè mọ̀ pé nítìí lè ṣẹlẹ̀ tó o bá dẹ̀ fẹ́ yẹn máa ṣẹṣẹ́ Jésù gan tá à ń gbàdúrà sí tá à ní olùgbàlà aráyé kò níyàwó tó fi kú bẹ́ẹ̀ ni so then bó ṣe jẹ́ nìyẹn then gbogbo ẹ̀yin tẹ́